ṣèkà o. Ajímọ̀bí ti kú Abíọ́lá mà ti lọ. Ìkòyí dòrò ikú ṣèkà o. Ajímọ̀bí ti kú Abíọ́lá mà ti lọ. Bá ṣe pa ikú láyé àbábá Muhammad o. Jésù Kristi kí bá wà láyé ikú o mà dòrò. Ikú yìí dòrò ikú ṣèkà o. Ajímọ̀bí ti kú Abíọ́lá mà ti lọ. Ẹ mọ́ kú ojú òpó dín. Ó dín gágágágá. Àfi ibùdókọ̀ ẹnu sàǹsọ̀fọ̀. Gbogbo wọn mọ́ ni. Ìyín ká ilé ẹ̀rín wó. Kí láì rẹ́ mi báyìí. Ọ̀pá lámbà ọtí èbó fọ́ onígbàsọ orí sọ. Ẹ̀rín wo níbo ìbò pàkíyèsí. Gbogbo ẹ̀ pa lọ́lọ́lọ́lọ́. Àjànàkú ṣubúrú lẹ̀ níjó gbogbo ìjò ló mì. Ó mì tì. Isiaka Abíọ́lá Ajímọ̀bí dára lẹ̀. Bọ́lá gómìnà yóò kọ́. Ọkọ̀ Florence bọ́ bá dọ̀rùn ọ̀sọ̀run rí. Kọ́kọ́ mu o. Má jọ́ọ̀kù má jẹ kò ló. Má jẹ sàmà kò Tí jẹ. wọ́n bá ń jẹ lálẹ́dẹ̀ ọ̀run ni ọba wọn jẹ. Gbogbo ẹ̀ jíjẹ ni Kò fún wọn. sẹ́ni tí ò ní kú tó kú bàbá rẹ̀ ò ní dìgbòrò. Gbogbo aláwa yà kú. Gbogbo ẹni ọ wá sáyé Ẹsẹ̀ mẹ́fà ni ọ gbogbo wa. padà lọ alákejì. Ẹ́ẹ̀. Kò dé gbére. Ó dàbí náà. Dàrínà kó dojú àlá. Ẹsẹ̀ bá tún jọni Ó lókun. tún dìgbẹ́ ní bá jọ ni. Ẹ́ẹ̀. Mr Constituted Authority. Ọkọ̀ fún ló dàbọ̀. Ṣé bí kò ṣe é pani náà nù? Ó digbó ṣe. Ọlọ́run ọmọ lágbára o. Kábíyèsí o. Títóbi àti mímọ́ rí Ọlọ́run. Jájà láìlú. Iná lè láìwá iná Ilé ilé ìrọ̀jú. yóò nà. Ọ̀dọ̀ rẹ̀ láti wọ́ Ọlọ́run. Ọ̀dọ̀ la padà sí. Á padà síbẹ̀ lọ́jọ́ kan. Ó di dandan. Ó lè pẹ́ ni tàbí kọ́ yá. Lásàkùn. Gbogbo ẹni ọ wá sáyé Ẹ́ẹ̀. ni ó padà lọ alákejì. Ó sunkún ẹgbẹ̀ Gbogbo yìí. ibi tá a ti bímọ tó képe Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. Ẹ kú ewu ọmọ. ó lè pẹ́ ni tàbí kọ́ yá Ọjọ́ kọjọ́ kan. láti padà kí wọ́n kó èdèlé. Ẹ kú àṣẹyìndé o. Ọjọ́ tí kú ọ̀pá wa lẹ́nìkan mọ̀. Kò sẹ́ni ó yé. Ibi tí kú ọ̀pá wa sí ni òye kó wá. Ọlọ́run fi ájú mi lọ. Irú ikú tí ọ̀pá wa ni òye oníràwọ̀. Àbí? Ẹni tí kú ọ̀pá lọ́la ni ọ̀sẹ́ni tó lè sọ́run Èyí wa. ju gbogbo wa lọ. Ọlọ́kan ọmọdé tó kún pín ní sífà. Ṣé bí yóò pàpà kú ni? Torí bọ́ dàgbà yóò padà kú tẹ́lẹ̀. Yẹ́. Òfò bí ẹ̀mí ò sí. Ẹ́. Ikú ní gbòǹgbòǹgbò lọ́wọ́ ẹni. Kí ni jẹ́ life insurance? Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Lábálógún. Ẹni mo fi lọ dáa ká máa gbélé ayé fojoojúmọ́ ṣe Nígbà bá ṣe làárọ̀ yìí. Because kò sí àsìkò tí ọ̀rọ̀ kú lọ́rùn. Ibi ó bá ti ká oní Kò ọ̀fọ̀ mọ́. síbi kò sígbà tí ò lè mọ́ni lọ. Ọlọ́ọ̀bá gbọ́. Wọ́n jẹ lọ́wọ́ kan ti kú. Kí ló kan kú? Ìyàwó mi wà nínú oyún. Ah. Ọmọ mi ò tí ì tilé ìwé dé o. Ọmọ mi ṣe ń dàgbà Oko bọ̀ ni. mi ò tí ì jáde. Ẹ́. Ilé mi ò tí ì parí Mi ò tí ì kásọ ti- Mọ́tò mi wà lórí omi Ó kẹ̀. tẹ̀ fẹ́ fọṣọ ni. Mo wà lójú ọ̀nà jẹ́ ń délé kẹ̀. Bí kú bá ti dé. Mélòó èèyàn lọ́kàn ṣubú lulẹ̀ ní bus stop. Àlìmọ́tù. Láàrin ìjà Ẹ́. nínú mọ́tò Ó lọ́nu. lórí ìrìn Ẹ́. tó sì gbàgbé ìlú alákejì. Tí kú ti fọ́n pọ́n. Síbi tí kò kì í ti pani. Bẹ́ẹ̀ni náà. Igi dálóko ọ̀pọ̀ ọmọ alára méje. Ẹ́. Lájẹrò ọba fi ìbẹ̀rù bójú kọ́ ọmọ tiẹ̀ mẹ́fà jù Ó fẹ́ síyẹ̀wò. protect wọn nù. Ajá jẹ́ Ah. ọ̀pọ̀ ọmọ ajẹrò mẹ́fẹ́ ìfàsẹ́yìn. Káàsà. Káwá kún kùtùkùtù ká kún rọ̀lẹ́. Ikú ni ikú jẹ́. Ikú ìyálẹ̀ tàbí tọ̀sán garin. Ẹ́. Ká fọwọ́ rọrí kú àbí ká kú sójú ogun. Ayin. A padà kú náà ni. Bẹ́ẹ̀ni náà. Kí wá ní làlẹ́ òfo. Kí ni ká kú? Kí ló dé kí là ń wáyé má yà á fún. Lórí ẹsẹ̀ mẹ́fà Kí ló yìí. dé tá a fi ti kú sọ́kàn ká tó so nǹkan. Ẹ́. Tá a bá ń lo ipò tá a bá ń lo agbára. Ó bá tọ́mọ ní. Isiaka Abíọ́lá Ajímọ̀bí kì í ṣẹni ẹbí. Bẹ́ẹ̀ni náà. Does it mean pé Pé kí ni ọjọ́ o? kò láǹfààní tó ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ rárá? A máa ṣe rárá fún náà ni ò ṣe nǹkan kan lórí ipò. Bẹ́ẹ̀ni náà. Ṣé pàápàá náà lẹ́nìkan kan ò bẹ́nẹ́fìtì lára Ajímọ̀bí rí? Àlébù ẹ̀ gbogbo. He was only too aggressive in nature. Hey! And ẹnìkan kì í wáyé kó má lárùn kankan lára. Ọmọ bínú bí jù. Ìjà gbóró lárùn Ìbàdàn. Òun náà ló sì àfẹ́sì. Owó òde ń tọ̀yọ́ ilé. Hey! Kájà káfóró gbé ní tẹ̀gbá. Bá ti ṣe. Kábọ̀ni lóye ń tọ̀fà. Ah! Ilé jíjó làbùkù ìsẹ́yìn. Àwọn ọmọ ti dábọ̀ lé. Afẹnujúwe làrùn Ògbómọ̀ṣọ́. Ẹ̀hún ń bẹ̀ o. Má sùn mọ́tò lóbè kó jẹ́. Hey! A kì í wáyé á má lárùn Ó kankan ní lára. dandan ká ní. Kò sẹ́ni tí ò lábùkù nínú wa Ó ti bí lọ wí àkàndá. Ní ọ̀sẹ́nìkan tí ò kù sígbè kan láàrin wa. Ẹ́. Ngbà tàbí sángẹ́lì. Lọ́jọ́ Olódùmarè. A lè pé tán. Bẹ́ẹ̀ni náà. Kẹ́nìkan má fi kó yọ ẹnikẹ́ni. Gbogbo wa là á kú. Ọkàn jẹ́ pé Pé kí ni ọjọ́? ẹ̀kọ́ pẹ̀lú wáàsí Wàásù àti wàásù. nìkú Ajímọ̀bí jẹ́ fún gbogbo wa. Lẹ́yìn náà gbọ́ Pé tí tá a- a bá wà nípò ká má sí polo. Ẹ́. Tá a bá ń bẹ nípò ká má ṣe bí Ọlọ́run. Ọ̀ nílò bẹ̀ Ká pẹ́. má tajà tán ká fọ́jà. Ẹ́. Ká má pọnmi tán dodo rú. Yóò kọ́ mẹ́lòmí. Ká má jẹun tán fún àwo tán garan. Ẹ̀wọ̀n. Ká má pòwe àwa ti gòkè odò. Ẹ́. Bá farabalẹ̀ jákọ́já. Ẹ́ náà. Ìjà arántí
tí ń bọ̀ lẹ́yìn torí bẹ́ẹ̀ èèyàn tí ń bẹ níwájú bá babẹ̀ jẹ́ ni àní rí bẹ́ẹ̀ dé ká so gbogbo nítorí ẹ̀yìn ọ̀la ká rántí ikú rántí àtúbọ̀tán kò dáa láti sọ ibi nípa ẹni tó ti kú bọ̀tì ó dáa láti ṣèṣirò kẹni tó kù láyé ó lè ba ẹ̀sùn rẹ̀ Mr. Constituted Authority was never a bad man but he ran a bad government. Ó dá gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́bi pé wọ́n dìbò fún lẹ́ẹ̀kejì ó gbé ọ̀pọ̀ ìgbésẹ̀ tó dẹ̀ntì orúkọ rẹ̀ ọ̀rọ̀ àlùfànṣá tí ó yẹ lẹ́nu aṣíwájú lára rẹ̀ ní gbégbé adé sórí àwọn ìjòyè Ìbàdàn kan láì ní àṣẹ àti ìfọwọ́sí Olúbàdàn nù kí lọ́kàn gómìnà lórí ọ̀rọ̀ oyè ọba jíjẹ ìlú ní píìkì ọba tí gómìnà ní kó fọwọ́ sí lásán ẹni tó yẹ kó ṣètò àlàáfíà ìní tó ń domi àlàáfíà ìlú àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìpínlẹ̀ Ọ̀yọ́ ò lè gbàgbé rẹ̀ àwọn òṣìṣẹ́ tí ń bẹ níbẹ̀ lọ́wọ́ ńkọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ àwọn akẹ́kọ̀ọ́ LAUTECH wọn ò lè gbàgbé Alhaji Mr. Constituted Authority Ajímọ̀bí ti Ládòkè Akíntọ́lá Yunifásítì fáìmọye oṣù ó sì lóun lè má ṣe padà bó bá wú òun ó ní káwọn akẹ́kọ̀ọ́ tàfẹ́ nú wọn àtìgbà náà lẹ́sẹ̀ Ajímọ̀bí ti ń kọ́lẹ̀ nínú òṣèlú lẹ́yìn ẹ̀ ní ti Fresh FM rédíò Yínká Ayéfẹ́lẹ́ tó wó ń jọ sí ti fi ń pè Yínká Ayéfẹ́lẹ́ láàárọ̀ owó Fresh FM pẹ̀lú àṣìlò agbára ó ṣàtúnṣe ẹ̀ nígbà tójú rẹ̀ wálẹ̀ díẹ̀ lára ń tá àmọ́ fi rántí Ajímọ̀bí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nù òkú Alhaji sẹ́nitọ̀ Isiaka Abiola Ajímọ̀bí kì í sòkú ọ̀fọ̀ ó yẹ ká dúpẹ́ ká sì bá àwọn mọ̀lẹ́bí ẹ̀ dúpẹ́ ni àbí ń bo làyàmọ́ pindé tí ò tí ì dé láyé ẹni kádàrá ní ọ̀dà tí ò tí ì dà lókè pẹ́ ọ wáyé ọ̀ráyé wa ó sì lápá sí ọ̀pọ̀ èèyàn ló fẹ́ lápá láì lápá wọ́n gbàgbé pé èèyàn lápá kò lè lápá Abiola Ajímọ̀bí wáyé ó sì sáyé rẹ̀ ó gbìyànjú ó ṣe bí akọni ohun tó ti ṣe sílẹ̀ ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ò bá wa dìyàwó àtàwọn ọmọ Ajímọ̀bí mú ìrẹ́lọ́kọ opó ìwọ nìyá àti bàbá fọmọ òrukàn wọ́n mú dópin Ọlọ́run ẹ̀yin Ìbàdàn mẹ́sì ọgọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì ń bàdàn gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ LAUTECH tí ìgbésẹ̀ Abiola Ajímọ̀bí kan Yínká Ayéfẹ́lẹ́ àti Fresh FM bàbá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́nìkan bá ṣeré ìjà foríjì Isiaka Abiola Ajímọ̀bí ìjà fi àṣìṣe rẹ̀ yá Ọlọ́run ká má yarú lára ọmọ àtìyàwó kí Ọlọ́run Allah kó lè pa àṣìṣe tiwa gan rẹ́ orí pé ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa ojúmọ́ là ń tọrọ àforíjì lọ́wọ́ olùforí ẹ̀ṣẹ̀ jìjì sí Ọlọ́run who is Abiola Isiaka Ajímọ̀bí àbí ìṣeré Ìbàdàn lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún 1949 oṣù díẹ̀ péréte lókù kó pé 70 years lókè pẹ̀ bàbá ẹ̀ ní jẹ́ sọ́ba lójú lóyè ńlá ni ní Royal Court nìbàdàn bá Ajímọ̀bí ti ṣe bàbá tiẹ̀ gan ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìyẹn ní Old Western Region ọ̀pọ̀ ẹ̀kan náà N.A. Ajímọ̀bí ó ti ṣe Minister of Works and Transport láyé Western Region bákan náà kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìkókó àná ń dàgbà ọwọ́ tẹ́tí Isiaka Abiola Ajímọ̀bí bẹ̀rẹ̀ iléèwé àkọ́bẹ̀rẹ̀ St. Patrick's Primary School tí ń bẹ lókè pàdé ńbàdàn lọ́lọ́ bọ̀tì ó parí ń bẹ̀ Ìbàdàn City Council Primary School ló ti parí ìyẹn lápẹ̀rẹ̀ kó tó lọ ilé ẹ̀kọ́ girama Lágelú Grammar School nìbàdàn lẹ́yìn ẹ̀ lọ́tẹ̀síwájú ẹ̀kọ́ ẹ̀ lọ sí United States of America tó ṣe Business Administration and Finance ní State University tó wà ní Buffalo ìyẹn ní New York lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó fakọyọ pẹ̀lú Bachelor of Science ọdún 1980 ló gbéyàwó pẹ̀lú awẹ́lẹ́wà pẹ̀lú ẹlẹ́jẹ̀ tútù òdòdó tó rẹwà Florence Ajímọ̀bí àyíká mọ́ fọlọ́mọ o ọmọ wa bí ni ń wá gbà wọ́n bí ọmọ márùn-ún fúnra wọn Àbísọ́lá Kọ́lápọ̀ Kọ́lá Abímbọ́lá Ajímọ̀bí Abọ́lájí Ajímọ̀bí Àjíbọ́lá Ajímọ̀bí àti Ajíjọlá Olúwa Ajímọ̀bí gbogbo yín ojú bàbá yín lọ lágbára Ọlọ́run òkèrè tí yóò gun gé ọ̀gẹ̀dẹ̀ yìí kan náà gbọ́dọ̀ mú sásà no short cut to success ju iṣẹ́ àṣekára lọ Abíọ́lá Ajímọ̀bí kì í ṣe ọ̀lẹ látilẹ̀
akíkanjú ọkùnrin gbàngbàngbàn ni ọkùnrin gbàngbàngbàn bí ẹni yìí ń kàngùn mo rí kí n tó sọ wípé ó wáyé ó ráyé wá ó sì lápá gbọ́ ìtòsí yẹni Abíọ́lá Ajímọ̀bí ni managing director chief executive officer fún National Oil and Chemical Marketing Company tẹ́lẹ̀ ó kò ní oil sector after 26 good years ìyẹn lọ́dún 2002 lẹ́yìn lọ contest tó sì wọlé senator sí Ọ̀yọ́ South Senatorial District ìyẹn lọ́dún 2003 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy ó du ipò gómìnà lọ́dún 2007 lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Nigerian People's Party ANPP ṣùgbọ́n kò wọlé bẹ́ẹ̀ sí bá dání àtúngò ó rí contest lọ́dún 2011 kò wọlé bẹ́ẹ̀ ló fìtàn balẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àkọ́kọ́ tí wọ́n tún dìbò fún lẹ́ẹ̀kejì ó fẹ́ ṣe sẹ́nétọ̀ ní 2019 ṣùgbọ́n kádàrá kọ̀ ó ní èyí tó ti ṣe náà tó kó tó di pọ́ fìdí rẹmi sọ́wọ́ Kọ́lá Balógun láti inú ẹgbẹ́ òṣèlú PDP ní Ọ̀yọ́ South Senatorial District àfi bí kòkòrò ṣe já gbádùn ọbẹ̀ tó gbò coronavirus ló dé tó rohun ọmọlówó yàtọ̀ COVID-19 ló rán Abíọ́lá Ajímọ̀bí sọ́run àṣàntì lójijì la gbọ́ pé ó ní COVID-19 ẹ̀rù bà mí ńgbà tí mo gbọ́ pé wà ní kómà lọ́sẹ̀ ìtọ́lọ́lá ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìròyìn ikú Ajímọ̀bí kí Bọ́lájí Túnjí ó tó jáde pé kò kú o bó ṣe jẹ́ pé ìròyìn tó tẹ Ìmí Àkàndá lọ́wọ́ from reliable source lọ́sẹ̀ tó kọjá sọ pé Abíọ́lá Ajímọ̀bí ti kú látọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n wọn kàn tí ìyọ́kù lára life support machine yẹn ní First Cardiology Hospital Ìkòyí Lagos that is Arantanwe UCH ní Best Hospital ní Áfíríkà tẹ́lẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ọdún 7 síìkì wọn ò lè gbé lọ sí UCH kẹlẹ́yìn wọn jẹ́ sí àmúrelé fún ẹ̀yìn olóṣèlú àtàdárí wa ẹni ọba ní kàméjì yóò fi kan síra ẹ Isiaka Abíọ́lá Ajímọ̀bí kú àti age of 70 years ẹ̀jẹ̀ afún oníbèbè tí ń bẹ̀rẹ̀ à gómìnà Ṣèyí Mákindé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kọ́ lèyí tó délẹ̀ yìí ó tún pókan rẹ̀ ẹ̀jẹ̀ àgbà pé gbogbo wa ní jọ́npa ẹni tọ́kàn nìyí àṣìṣe ò ní bá ọ pawọ́pọ̀ sí nínú ìjọba tí sábàbí ni kú Ajímọ̀bí gbé torí àwọn èèyàn kan ní torí pé ó ti fi ẹnu sọ fúnra ẹ̀ pé tí òun bá ti pé 70 years ní kó ń gbọ́n máa lọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu mi Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kó tó di pé ń ó kéde ọ̀rọ̀ mi bá gbọ́ ẹgbọ́ lẹ́nu Ajímọ̀bí fúnra ẹ̀. máa ń sọ fún Ọlọ́run pé tí n bá ti 70 ó ti tó dáàdì mi náà ó kù díẹ̀ kan 70 ó kù oṣù méjì náà kú ọlọ́jọ́ dé. mo wá máa ń sọ pé tèmi bá tiẹ̀ lè 70 bíi dáàdì mi ó ti tó ṣe rí gbà tí 70 ó dé tí mo rí mu dùn nǹkan ṣe ń lọ ilé ayé mo wá tún sọ fọ́lọ́run pé Ọlọ́run 70